a wá sí ìlú Ọ̀tà lẹ́ni tó jẹ́ November 7 a wá ṣe medical outreach ní Olota Palace tí wọ́n jẹ́ grand patron wa. Gbogbo ìgbà tí a bá ń ṣe nǹkan ní òkè òkun ni wọ́n máa wá jẹ́ wa. A wá nígbà tí a fẹ́ ṣe ètò ìlera yìí tó jẹ́ lákọ̀ọ́kọ́ wípé ká gbé wá sọ́dọ̀ wọn. A ti ṣe títí onígbòǹgbò tí late chairman Chief Honourable Ọládọ̀tun Ọlákànlé tí wọ́n ṣe aláìsí níjọ́ Saturday. A fi memorialize wọn nítorí wọ́n ṣe ohun méje yàyà mẹ́fà fún wa. Gbogbo nǹkan tó sọ pé àwọn máa ṣe òun náà ni àwọn tí wọ́n fi lélẹ̀ fún wọ́n ṣe fún wa. Mo tún fi àsìkò yìí náà mo fi ń kí gbogbo àwọn LCDA onígbòǹgbò àti family olóògbé wípé condolences from Candid organization once again. Nǹkan tí a ṣe wá bí lẹ́ni ni pé ètò ìlera a gbé àwọn tí wọ́n ń ṣe ètò eyín tí wọ́n ń ṣe ètò ojú a tún wá mú àwọn dókítà wá fún àwọn nǹkan míì. A ní health screening fún cancer ìyẹn prostate cancer àti cervical cancer àti breast cancer. Screening yẹn wà tí àwọn obìnrin àtọkùnrin tí wọ́n lè jẹ àǹfààní ẹ̀. Malaria ni o, typhoid ni o, àwọn ọmọ kéékèèké gbogbo ètò ìlera ètò tó péye òun la mú wá fún wọn ní èní tí ó jẹ́ November 7 2024. A tún fi àsìkò yìí a fi ń dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n gbárùkù tì wá. Dr. Lọ́lá Ìṣọ̀lá mo ń fi àsìkò yìí mo fi ń dúpẹ́ lọ́wọ́ wọn. Honourable Tóyìn Ọlá mo fi ń dúpẹ́ lọ́wọ́ wọn. Gbogbo àwọn tí wọ́n fi ilé àti ọ̀nà wọn lẹ̀ à ń dúpẹ́ lọ́wọ́ wọn. Candid organization náà gbogbo àwa ta volunteer náà à ń dúpẹ́. Mo tún wá fi àsìkò yìí pé a ṣe bẹ̀rẹ̀ ní àtúnyìṣì máa mú ètò yìí wá tí ó máa mú ìlọsíwájú àti social civic responsibility wa látòkè òkun wá sí ìlú Àwórì. Gbogbo àgbègbè tó kù náà a sì ń bọ̀. A kò ní pé ká kọ́kọ́ ṣe eléyìí ká wo gbogbo bí tá a kù sí ká lè mọ báyìí máa perfect ẹ̀. Tá bá ti perfect ẹ̀ a wá scale ẹ̀. Tá bá ti wá scale ẹ̀ a lè jẹ́ week long event tí a máa lọ káàkiri gbogbo ìlú Àwórì. Mo dẹ̀ tún fi àsìkò yìí náà gbogbo local government Àwórì tí wọ́n bá wà interested kó reach out sí wa ká lè bẹ̀rẹ̀ sí máa ṣe planning yẹn láti sìn, because there is a lot of coordination, a lot of effort, a lot of money involved as well too. So mo ń rọ gbogbo agbègbè tí ó wà ní ìlú Àwórì ní Èkó àti ìlú Ògùn wípé kí wọ́n reach out sí wa either lórí website wa ni àbí kó reach out sí nílẹ̀ Àwórì wọ́n á get sí wa as well too. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ Olota ọba Láńlẹ́gẹ́ Ẹ̀kúntù fún láti pè wá sí irú gbogbo bíi fún àyẹ̀wò nǹkan tí àwọn ọmọ wa tó wà lókè òkun tó ń ṣe fún wa. Wọ́n ṣe púpọ̀ àwa àgbàlagbà tọ́jọ́ orí wa ju 70 lọ torí mi tí mo sọ̀rọ̀ 83 ni mi tán fún wa lóúnjẹ pé ká jẹ káwọn tó wá tẹ̀sí wa. Wọ́n ṣe tẹ̀sí fún wa, wọ́n gún wa lábẹ́rẹ́ lọ́wọ́, wọ́n tẹ̀sẹ̀ jẹ wa, wọ́n fún wa lóògùn, wọ́n wo ìfúnpá wa, wọ́n ṣe gbogbo ẹ̀. Ẹnìkan ńlá ni àwọn ọmọ wọn yìí ṣe. Ọlọ́run kó má ṣe dúró ti gbogbo wọn káwọn ní ṣọkọwọ́ iṣẹ́ wọn á túbọ̀ máa lọ síwájú àti síwájú. Aláàánú sì ni hàn wọn àti gbogbo àwọn fámìlì tiwọn náà. Lákọ̀ọ́kọ́ mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ kábíyèsí Olota àti ìlú Ọ̀tà ọba Professor Abdulkabir Adéyẹmí ọba Láńlẹ́gẹ́ tí wọ́n fi àyè gba àwọn coalition of Awori descendants in the diaspora láti gbé ètò ìlera àyẹ̀wò ọ̀fẹ́ wá sí ìlú Ọ̀tà alákọ̀ọ́kọ́ irú ẹ̀, èyí tí ó sì jẹ́ pé ó ti fún wa ní àǹfààní láti ṣe àyẹ̀wò ìfúnpá àti ṣe àyẹ̀wò ìtọ̀ ṣúgà. Mo ti tún ṣe àyẹ̀wò ojú, mo ti ṣe àyẹ̀wò eyín. Wọ́n ti kọ́ wa bí a ṣe máa fọ eyín wa yàtọ̀ sí bí àwa ṣe rò pé à ń fọ̀ tẹ́lẹ̀ tí a rò pé ìyẹn ló dáa jù. So oríṣiríṣi àyẹ̀wò òun ló wà níbí lẹ́ni tí a lè ṣe
Mo dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ wa tó wà ní òkè òkun lọ́hùn. Pàápàá àwọn ọmọ wa tí wọ́n kóra wọn jọ tá à ń pè ní Candid tó wà nínú ẹgbẹ́ Candid. Àwọn ló ṣe ètò yìí, àwọn ló kó oògùn wá, àwọn ló kó àwọn doctors wá tí ó wá wò wá kí wọ́n bẹ̀ wá wò. Àwọn ibi tó bá rí pé ó kù díẹ̀ káàtó tí wọ́n dẹ̀ ń bá wa mójútó, tó ń bá wa treat ẹ̀, tó tún bá wa refer àwọn for further medical check and treatment. Mo dúpẹ́ lọ́wọ́ wọn gan-an, wọn ò ní jáde lékú lọ́wọ́ o. Ibi tó ti rí owó tó fi ń ṣe gbogbo eléyìí, Ọlọ́run á tún bá wọn jẹ́ kó pọ̀ sí níbi tó ti ń mu. Ibẹ̀ ò ní gbẹ láéláé lágbára Ọlọ́run. Gbogbo àwọn ẹbí táwọn náà wá fi sílẹ̀, Ọlọ́run á bá wọn mójútó wọn o. Wọn ò ní kàgbákò. Mo dúpẹ́ lọ́wọ́ Candid lẹ́ẹ̀kan sí.